Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣeyín lọ́ba gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà o. Tẹ́ tún jẹ́ ká rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù ìkejì. Ògo ìyìn àti ọlá àti oore ọ̀fẹ́ tí àrígbà la ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín o. Olú ẹ gbọpẹ́ àti ìyìn wa o. Jésù ọmọ Ọlọ́run ara wa tí a gbéyẹ̀wò lé ní kó ṣe yí ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ 21 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Jehovah Tsidkenu. Jehovah Tsidkenu. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 4. Róòmù orí 10 ẹsẹ̀ 4. Nítorí Jésù Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 1 dé 11. Róòmù orí 9 ẹsẹ̀ 1 dé 11. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Jésù Kristi, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Nítorí ohun tí òfin kò lè ṣe, bí ó ti jẹ́ aláìlera nítorí ara, Ọlọ́run rán ọmọ òun tìkálára rẹ̀ ní àwòrán ara ẹ̀ṣẹ̀ àti bí ẹbọ fún ẹ̀ṣẹ̀, ó sì dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara, kí a lè mú òdodo òfin ṣẹ nínú àwa tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí àwọn tí ó wà nípa ti ara, wọn a máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí, wọn a máa ro ohun ti ẹ̀mí. Nítorí èrò ti ara ikú ni o, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe rárá o. Pẹ̀lú àwọn tí ó máa wà nínú ti ara kò lè wu Ọlọ́run o. Ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nínú ti ẹ̀mí, bí ó bá ṣe pé ẹ̀mí Olúwa ń gbé inú yín. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, òun kò sí nínú ẹni tirẹ̀ o. Bí Kristi bá sì wà nínú yín, ara ǹjẹ́ òkú ara yìí jẹ́ òkú sí ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo. Ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín, ẹni tí ó jí Jésù Kristi dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè pẹ̀lú. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ní ọjọ́ rẹ̀ ni a ó gba Júdà là, Ísírẹ́lì yóò sì máa gbé ní àìléwu, àti èyí ni orúkọ tí a ó máa pè é: Olúwa òdodo wa. Jèrémáyà orí 23 ẹsẹ̀ 6. Jehovah Tsidkenu túmọ̀ sí Olúwa òdodo wa. Gbogbo òdodo wa ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Òun ni orísun àti òṣùwọ̀n òdodo. Tí o kò bá jẹ́ olódodo níwájú rẹ̀, a jẹ́ pé o kì í ṣe olódodo. Ayé yìí kọ́ ni òṣùwọ̀n wa o. Olúwa ni òṣùwọ̀n wa. Ní kété tí o bá ti di ọmọ Ọlọ́run, òun máa fi ẹ̀mí rẹ̀ sínú rẹ, ó sì máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú rẹ láti mú ìfẹ́ rẹ̀ pípé ṣẹ. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 13 yóò bẹ̀rẹ̀ sí ní tọ́ ọ àti láti fi ọ̀nà tó tọ́ láti ṣe nǹkan hàn ọ́. Ṣáájú kí n tó fi ayé mi fún Jésù Kristi, kí n tó di ẹni ìyàsímímọ́, ọkàn mi le débi pé mi ò mọ ìtumọ̀ kí ènìyàn kí ó sọkún o. Fún àpẹẹrẹ, mo jẹ́ ọmọ àyò ọmọ bàbá mi tó bí mi. Mo jẹ́ ọmọ àyò ọmọ bàbá mi tó bí mi lọ́mọ, nítorí mo jẹ́ ọmọkùnrin àbíkẹ́yìn. Mo sì fẹ́ràn rẹ̀ pẹ̀lú o. Ṣùgbọ́n nígbà tí ó kú, èmi ò sọkún o ẹ̀wẹ̀, nítorí ẹ̀mí mímọ́ wọ inú mi o. Ó sọ ọkàn mi di rírọ̀. Ó kọ́ mi bí ó ṣe yẹ kí ọkàn mi kí ó rí, àti ọ̀nà tó fẹ́ láti fèsì sí àwọn nǹkan. Nísinsìnyí tí mo bá rí àwọn ènìyàn tó sọkún, omijé yóò lé sójú mi pẹ̀lú. Mi ò ní ọkàn líle mọ́ o, nítorí ẹ̀mí mímọ́ ti fi hàn mí o. Ó sì ti fi hàn mí sí nípa òdodo bàbá mi ọ̀run, àti ọ̀nà ìyọ́nú àti ìfẹ́ tó fi ń ṣe àwọn nǹkan. Mímọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí olódodo rẹ yóò tú ọ sílẹ̀ o. Mímọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí olódodo rẹ
yóò gẹ́gẹ́ bí òdodo rẹ yóò tú ọ sílẹ̀ kúrò nínú ìgbìyànjú láti wù ú nípa agbára rẹ. Bíbélì sọ pé kì í ṣe nípa ipá tàbí nípa agbára ṣùgbọ́n nípa ẹ̀mí Olúwa. Sàkáráyà orí 4 ẹsẹ̀ 9 ni. Bíbélì bàbá rẹ ni bàbá wa. Bàbá wa jẹ́ bàbá rere. Ó fi ọ̀nà rẹ̀ hàn wá. Ó sì fún wa ní ẹ̀mí rẹ̀ láti ràn wá lọ́wọ́ kí a lè tẹ̀lé wọn nípa pípé. Kì í ṣe nípa iye òfin tàbí àṣẹ tí ó lè pamọ́. Kì í ṣe nípa iye òfin tàbí àṣẹ tí ìwọ lè pamọ́. Ṣùgbọ́n bí o bá ṣe farajì fún ẹ̀mí mímọ́ sí ni o. Olùfẹ́, Bíbélì jẹ́ kó hàn gbangba pé a ti fi Kristi ṣe ọgbọ́n, òdodo, ìyàsímímọ́ àti ìràpadà wa. Ìwé Kọ́ríńtì kìíní orí 1 ẹsẹ̀ 30. Níwọ̀n bí Kristi ti di òdodo wa, a kò lè gbé ayé wa fún ara wa mọ́ o. Nítorí nígbà tí a ti gba Jésù Kristi ní Olúwa wa, tí a ti gbé wọ̀, ẹni tí ń ṣe òdodo wa, a gba ìrólágbára ti ẹ̀mí mímọ́ rẹ̀ láti dẹ́kun pípèsè fún ẹran ara wa nìkan, ẹran ara wa tí ń múni dẹ́ṣẹ̀. Ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 14. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá jọ̀wọ́ ayé rẹ fún Jésù Kristi, yóò di òdodo rẹ, yóò sì fún ọ ní ẹ̀mí mímọ́ tí yóò máa tọ́ ọ sọ́nà. Já sọ pé bàbá mi, mo yọ̀ǹda ayé mi fún ọ. Olúwa, ẹ̀mí mímọ́ rẹ jẹ́ kó máa tọ́ mi sọ́nà. Má jẹ́ kí n ṣáko kúrò lọ́dọ̀ rẹ. Jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ, ẹ̀mí alààyè yìí, kó máa tọ́ mi sọ́nà, kí o sì máa jẹ́ òdodo mi síbẹ̀ àti síwájú sí i. Jésù Olúwa wa, àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn yẹn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ohun àní nàná ni ó dàbọ̀.